dùn yùngbà ó ń dùn bí oyin lálá bẹ́rẹ̀ ni tó sọ pé kò dùn ó onítọ̀hún kò mọ ohun gangan nítorí pé ó àfọ̀lẹ́ ló máa sálè kó ṣùgbọ́n tó bá lè ṣiṣẹ́ wá rí tájé ṣe ìlú Èkó ti dùn ọmọ máa ní bàjẹ́ ó bàjẹ́ tí fọmọ ìlú Èkó. ìlú Èkó ìlú ọgbọ́n ìlú àwòyanu ni tó bá jáde sí gbòòrò wàá mọ kí ló ń hápùn gan. ìlú Èkó ìlú ọgbọ́n ìlú àwòyanu ni tó bá jáde sí gbòòrò wàá mọ kí ló ń hápùn gan. mo rí ibi tí wọ́n ti ń fọ ẹsẹ̀ gbowó ní ìlú Èkó mo rí ibi tí wọ́n ti ń nu mọ́tò gbowó nínú gọ́sùlọ̀ kódà ó dé pàtí wọ́n fẹ́ látẹ̀gùn wọ́n tún fi gbowó àfi ọ̀lẹ ènìyàn ló máa rohùn òróró jẹun nítorí pé ó àfọ̀lẹ́ ló máa sálè kó ṣùgbọ́n tó bá lè ṣiṣẹ́ wá rí tájé ṣe ìlú Èkó ti dùn ọmọ máa ní bàjẹ́ ó bàjẹ́ tí fọmọ ìlú Èkó. ẹni tó bá ti ń ṣiṣẹ́ déédéé mà ló ń jẹun lẹ́kọ́ ọ̀rẹ́ mi jáde síta kí o wáṣẹ́ kan ṣe ẹni tó bá ti ń ṣiṣẹ́ déédéé mà ló ń jẹun lẹ́kọ́ ọ̀rẹ́ mi jáde síta kí o wáṣẹ́ kan ṣe nítorí pé ó ìlú ajé nílùú Èkó jẹ́ tó bá ṣiṣẹ́ tán tó fẹ́ gbádùn ayé rẹ̀ nìṣó ní tíátà o àmúṣá nílùú Èkó àmú náà kò dẹ̀ níbẹ̀ torí ó bàjẹ́ tí ó fọmọ ìlú Èkó mo máa ń sọ tèmi wípé àfọ̀lẹ́ ló máa sálè kó ṣùgbọ́n tó bá lè ṣiṣẹ́ wá rí tájé ṣe ó ṣọ́ ìlú Èkó ti dùn ọmọ máa ní bàjẹ́ ó bàjẹ́ tí fọmọ ìlú Èkó. alright àmọ́ra wa nílùú Èkó àmọ́ra wa nílùú Èkó àmọ́ra wa àmọ́ra wa nílùú Èkó àmọ́ra wa nílùú Èkó àmọ́ra wa. ìsàlẹ̀ Èkó ẹ̀pẹ́tẹ̀dó àmọ́ra wa láfíàjì olówó ń gbowó àmọ́ra wa agarawu ìtafájì àmọ́ra wa òkè kòkó àti kámpọ̀sì yóò àmọ́ra wa àmọ́ra wa. àmọ́ra wa nílùú Èkó àmọ́ra wa nílùú Èkó àmọ́ra wa. láti ọjọ́ tó fi dé Bàdágìrì yóò àmọ́ra wa Ìkẹjà Mùṣín Ajérọ̀mí Ìfẹ́lódùn àmọ́ra wa Àlímọ̀ṣọ́ Àpápá Kétu Orí Adé pẹ̀lú Ìsọlọ̀ Ìbẹ̀jú Ẹ̀pẹ́ Agége Sùúrùlérè àmọ́ra wa gbogbo Èkó Federation pátápátá wà àmọ́ra wa ẹ dákun ẹ má má bá wọn sọ pé Lagos is no man's land o mo ti kí. àmọ́ra wa nílùú Èkó àmọ́ra wa.